kì í ṣe gbogbo òṣìkà ní rántí àtúbọ̀tán bíntín nínú wọn tó bá rántí olúwa ní ṣiṣẹ́ eré ọ̀pọ̀ òṣìkà ní kì í ronú pìwàdà títí tí ó fi wọ sàréè bẹ́ríbẹ́rí tó mẹ́kù dà lọ́wọ́ kò pọ̀ nínú wọn tí dorí ìdákodò nígbà tó bá ń bínú gbogbo alágbára ayé tí wọ́n bá mọ ibi tí wọ́n lè lọ ni wọn ò kọ̀ káyé ó parun káyé ó parẹ́ lójú olówó bíi kí mẹ̀kúnnù ó kú ni tẹni tí wọ́n fẹ́ mọ̀ rán níṣẹ́ ni wọ́n sì ń wò. ọ̀gbẹ́ni Dàpọ̀ Abíọ́dún olórí burúkú gómìnà ìpínlẹ̀ Ògùn ò ní ṣeun re láyé Ọlọ́run ò ní fire fún ọ gómìnà ìpínlẹ̀ Ògùn ó dáwọn èèyàn lóró ó dá wọn dúró lẹ́nu iṣẹ́ ó tún kó wọn lọ sí kóòtù ìjọba àwọn òṣìṣẹ́ ń jà lórí ẹ̀tọ́ wọn ẹ tún kó wọn jù sínú ẹ̀wọ̀n. mo fẹ́ kí gbogbo abiyamọ ayé ẹ lọ wo ohun tábíọ́dún ṣe ní Táíṣò láàrin College of Education Òmùjẹ̀bú bóyá torí pé Òmùjẹ̀bú jókòó ni látàyè Gbẹ́ngà Daniel níjọba Ògùn state ti ń dá wọn lóró níbẹ̀ kí ló dé tí wọn ò sanwó oṣù déédéé Gbẹ́ngà Daniel ó jẹ wọ́n lówó ọdún kan kó tó sá lọ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀dá ayé ẹ máa rántí ọjọ́ ìkórè ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbogbo owó tí Gbẹ́ngà Daniel jí nípínlẹ̀ Ògùn kó tó sá lọ ṣó yẹ kó jẹ àwọn òṣìṣẹ́ lówó oṣù ìkànnì yín gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ gómìnà nípínlẹ̀ Ògùn ẹ̀ ní ṣe rere láyé yàtọ̀ sí Ṣẹ́gun Ọ̀ṣọ́bà ẹ̀ ní ṣoríire bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ wá ṣoríire oríire yín náà ò ní dalẹ̀ bọ́kẹ̀dẹ̀ wá dalẹ̀ ńkọ́ oríire ọ̀hún ò ní kàwọn ọmọ yín o. àṣẹ lágbára Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ kò ní ṣàìṣe ṣíṣe tìlá kọ̀ṣẹ́ yóò ṣẹ́ mọ́ lórí ni. Ìbíkúnlé dé ẹni tá a rò pé yóò ràn lú lọ́wọ́ wèrè ọ̀làjú dé ó tún kọ̀ntínú gbèsè tó bá nílé kò yà yín lẹ́nu pé minimum wage tó bá sọjọ́ ṣe níjọ́sí níjọ́ òun àná ìjọba ìpínlẹ̀ Ògùn sì ń lò lọ́wọ́lọ́wọ́ fún gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ ní Táíṣò láàrin College of Education. kí ló dé nítorí Ọlọ́run ẹ bẹ̀rù Olúwa ṣó dáa bẹ́ẹ̀ Ìbíkúnlé Amósùn olórí burúkú sẹ́nẹ́tọ̀ òun jẹ wọ́n lówó ọdún 5 nínú ọdún 8 tó lò nípò. wo pápá àwọn òṣìṣẹ́ ọ̀bá ká ọ ṣe pápá Ọlọ́run ọ̀ka ọ fúnra Ọlọ́run ni ó fi ọ pamọ́. ọmọ Nàìjíríà níbo la wá ń báyé yìí lọ ọmọ Yorùbá kí láti ṣèyí sí àwọn òṣìṣẹ́ ní Táíṣò láàrin College of Education Òmùjẹ̀bú ìjọba Ògùn jẹ wọ́n lówó ọdún 5 lówó iṣẹ́ tí wọ́n ti ṣe ọmọ Nàìjíríà àwọn òṣìṣẹ́ wá bínú wọ́n daṣẹ́ sílẹ̀ wọ́n pariwo léjọba Ògùn lórí wọn ò yọ kóńdó wọn ò gbébọn wọn ò yàdá inú ọgbà wọn ni wọ́n ti ń protest ohun tí wọ́n ṣe ni pé wọ́n gbé placard sáyà wọ́n ń kọrin kiri provost iléèwé wọn Dr. Kí Adéṣe ó pe sọ́jà ó pọ̀ ọlọ́pàá pé kí wọ́n wá tú wọn ká wọ́n wá yan tear gas níbẹ̀. Dàpọ̀ Abíọ́dún ohun tó sọ fáwọn òṣìṣẹ́ tí ń bẹ ní Táíṣò láàrin College of Education ni pé gbogbo owó tíjọba ti jà àwọn òṣìṣẹ́ kóhun ó tó dé òun ó san gbogbo ẹ̀ pátápátá tí wọ́n bá lè dìbò fóun gbogbo rògbòdìyàn tí ń lọ níbẹ̀ ò ní sí mọ́ gbogbo òṣìṣẹ́ tó yẹ kí wọ́n ti gba promotion wọ́n promote wọn ìyẹn ló jẹ́ kínú gbogbo òṣìṣẹ́ ó dùn tí wọ́n fi lọ tò lọ́jọ́ ìdìbò. ìjọba dá governing council sílẹ̀ nílé ìwé wọn kò sẹ́ni tí ń ṣojú àwọn òṣìṣẹ́ nínú ẹgbẹ́ ẹ lọ sí gbogbo colleges of education ṣé bí wọ́n ti ń ṣẹgbẹ́ nù olórí burúkú tí ń jẹ́ Adéyẹmí Adéfùrú òun pẹ̀lú Kí Adéṣe ni wọ́n jókòó sínú ìgbìmọ̀ tí wọ́n jọ ń jalè níbẹ̀. àwọn òṣìṣẹ́ ló jẹ́ kí n mọ̀ pé ṣáá ni wọ́n jọ ń lọ sílùú òyìnbó Adéfùrú òun Adéọlá ṣebí nínú owó tí ń wọlé fúnlé ìwé yẹn ni Dàpọ̀ Abíọ́dún ìgbà tó ṣe kó gọ̀kọ̀gbọ́n ó gbélé ìwé fáwọn ọmọ olè méjì ọ̀pọ̀ òṣìṣẹ́ ló ṣubú ọ̀pọ̀ ló ṣèṣe lóríṣiríṣi ọjọ́ yẹn gan ni Dàpọ̀ Abíọ́dún tú ẹgbẹ́ òṣìṣẹ́ ká ayé ti dojúrú ní Nàìjíríà àmọ́bi tí kò wá ń lọ Dàpọ̀ Abíọ́dún ó káwọn leaders àwọn òṣìṣẹ́ sátìmọ́lé ó tún ní kí wọ́n máa jẹ́jọ́ olè jíjà. bàbá rẹ̀ oṣó ìyá rẹ̀ àjẹ́ tó ń bá wá jẹ́ èèyàn rẹ̀ ta ni ó fi wà jọ. olórí burúkú Dàpọ̀ Abíọ́dún ó dá àwọn òṣìṣẹ́ dúró tán
ẹ dá wọn dúró tẹ́ ẹ sì tún tì wọ́n mọ́lé. Abíọ́dún fi wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n ó ṣèjọba lọ. Dàpọ̀ Abíọ́dún olórí àwọn wèrè dé ọba wọn ṣèpàdé pọ̀. Dàpọ̀ Abíọ́dún wọlé tán I will call you tomorrow ní ń wí. Gbogbo ọmọ Nàìjíríà ẹ dìde ẹ jẹ́ ká gbára wa lọ́wọ́ wọn. Ẹ dìde fáwọn òṣìṣẹ́ tíjọba Ògùn dá dúró ní Táísò láàrin ẹ dìde ọmọ Nàìjíríà. Àwọn ọba ìpínlẹ̀ Ògùn wọ́n lọ fẹjọ́ sùn wọ́n ṣùgbọ́n wọn ò lágbára nítorí wọ́n ti jẹ dòdò. Wọn ò lágbára kankan tí wọ́n fi ràn wọ́n lọ́wọ́ torí pé ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ń jẹ. Àwọn olówó wọn àwọn ọ̀tọ̀kùlú tó lè dá sẹ́jọ́ gbogbo wọn ti di kọ̀ǹtráktọ̀. Mrs. Kẹ́mi Ọláìtàn wọ́n ti dá dúró o. Mr. Oyèbánjí Òkè ìjọba ti dá dúró o. Mrs. Balógun wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó wà nílé. Mr. Síjú Adé Akílápá Joseph Adétóyè ṣe sẹ̀ǹgẹ̀sẹ̀ Ṣẹ́gun Àtòbọ̀ bí orí Sàká oníkóńdó okú Mrs. Làbákẹ́ Bákàrè wọ́n ti dá wọn dúró o. Mr. Fẹ́mi Abíọ́dún òjàlè kò gbéwúrẹ́ tí wọ́n fi lé kúrò lọ́fíìsì. Ìgbà tí Dàpọ̀ Abíọ́dún sì ń tọ̀ ọ́ lé bàbá Akílápá ló sì tọ́jú rẹ̀ o. Akílápá òun bẹ nínú àwọn tó dá dúró báyìí. Oore pẹ́ aṣiwèrè gbàgbé káì. Mr. Tọ́pẹ́ Olúkọ̀yà olórí burúkú gómìnà Dàpọ̀ Abíọ́dún ló dá dúró o. Àwọn bíi Aboríṣàdé Daniel Mrs. Elizabeth Emba Olúwatóbi pẹ̀lú Mr. Ọdúnsì Bọ́lájí Mrs. Bákàrè Làbákẹ́ títí dórí Ṣèyí Akínọlá. Ìwé tí wọ́n fún wọn ni pé àwọn ò lẹ́sẹ̀ kankan kí wọ́n máa lọ. Ọ̀pọ̀ nínú wọn níjọba pè lẹ́jọ́ olè sí kóòtù. Ẹni òfò ẹni èpè ẹni ègbé tó jó lórí iléèwé wọn ìyẹn Dr. Adéọlá Lukman ọmọ olè Ifọ̀ tí wọ́n dá dúró ní University of Ìlọrin ní Kwara State. Adéọlá ọmọ olè Ifọ̀ bàbá rẹ̀ olè ní ìyá rẹ̀ olè ní ìyàwó rẹ̀ gan olè ní ohun tó jẹ́ wọn dá dúró nílọrin nù. Adéọlá provost ní Táísò láàrin College of Education orí gbogbo tó jẹ́ kí wọ́n dá dúró ní jẹ́ olè fẹ̀yìntì jẹun ọmọ. Èpè kọ́ o èmi èé ṣépè àmọ́ kí gbogbo ayé ọ ṣàbà ń fàṣẹ sí. Ó ní wọ́n wá lò tí wọ́n fi ṣolórí iléèwé Táísò láàrin. Ẹ máa retí ológun dúdú nínú apá kejì orin tuntun. Ohun tó lórí burúkú ṣe nílọrin Àfọ̀njá kò ní pẹ́ jáde ẹ mú sùúrù. Ẹni tó lọ University of Theology tó sì ṣe pé oleology níṣẹ́ tó ṣe jáde ẹ̀ wá lọ ń jalè. Àyìn ṣé kọ́ mọ́ jalè ni bí ẹ̀ bá wá jalè kí ni ó mọ̀ ṣe. Ẹ tètè pé Dàpọ̀ Abíọ́dún ẹgbẹ́ APC tẹ́ ẹ bá fẹ́ wọlé lẹ́lẹ́ẹ̀kejì ẹ pé Dàpọ̀ Abíọ́dún o. Kó lọ ṣàtúnṣe ní Táísò láàrin College of Education ló mú Ìjẹ̀bú kó tó di pọ́lọ́run Olódùmarè ń bínú sábíọ́dún. Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún olè òròmọdì ẹni ẹ ọ̀màṣá ìwọ lọ béèrè ẹni tí jólógun dúdú lọ́wọ́ Gbẹ́ngà Daniel yóò ṣàlàyé lọ́jọ́ wo ló dé níbo ló ti wá kí ló já mọ́. Ológun dúdú ò ní jẹ́ òfẹ̀dọ̀ lérí òróró lórí ọba. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn ẹ máa retí ológun dúdú apá kejì ó dé tán po ó ń bọ̀ lójú ọ̀nà dẹ̀dẹ̀dẹ̀. Tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kúnlé ológun dúdú ni èmi lọ́kọ sọ́jà ọkọ̀ òṣèlú awo erin tí dààmú ìsọ̀nà.